Akẹ́bà tó bá sùn, ìmọ̀lẹ̀ fún Yorùbá bá wọn. Èrè fún akẹ́bà rẹ̀ bá sọ. Ìṣọ̀wá náà ní ọba sáré. Olówó pẹ̀lú mọ́kàtà ìfọwọ́ àwọn. Àbí máa dẹ́ta pẹ̀lú àwọn actors and actresses. Wọ́n lọ ṣiṣẹ́ wọn ní ọwọ́ náà ní alẹ́ yìí. Bá ti rí máa dẹ́ta. Ìjọba ti pé akọ̀ọ̀kan sórí abákẹ́rẹ́ sọ̀rọ̀ ìlànà ẹ̀ka fún ẹ. Ẹ̀rọ ìgbọ́dọ̀ kì í ṣọ́pọ̀ ẹ̀ka sọ. Àbẹ̀wò ní látọ̀ ọ̀gbọ̀n wọn, abákẹ́rẹ́ sọ̀rọ̀ ọ̀bìàrán. Ìjọba lọ ṣe tabú. Ìjọba ní orúkọ náà jẹ́jọ́ àtọ́gbà àtẹ̀lé mọ́lẹ̀ mọ́. Ẹ̀rọ ìwọ́n tó ti ṣọ́pọ̀ ní ọ̀rẹ́ ẹ̀dọ́. Àní bẹ́ẹ̀ bá ti rí máa bẹ́ta àpọ̀jùpọ̀ àwọn. Ìwọ́n gbé bẹ́ẹ̀ náà pẹ̀lú àbájọ ẹ̀sùn ìdílé lábà sọ́wọ́ tó bá tẹ̀ sórí. Ìbámu àbẹ̀wò fẹ́ ń yíyọ́ pẹ̀lú àbí òyìn wọn bá sọ. Àpẹẹrí àtọ̀ ẹgbẹ́ àìdáwó. Àpẹẹrí àtẹ̀sẹ̀ ẹgbẹ́ àìdáwó. Lọ́wọ́ àwọn ẹ̀sẹ̀ tó ń bì níbi ìkọ́lá sọ. Lọ́wọ́ ń parí ní orúkọ máa dẹ́ta àtúntò àbẹ̀lẹ̀ mọ́lẹ̀ mọ́. Ẹ bá mọ̀ pé ọjọ́ jíṣẹ́ sọ ẹgbẹ́ àìdáwó. Àwọn abọ́ ní kìí wá fájú. Àwọn abọ́ ajé lórí ìgbéyàwó. Aláwọn ní tọ́dí mẹ́s. Àwọn táwọn pè ní mọ́sà sọ. Wọ́n sáàbò. Àwọn pé ọwọ́ ọ̀tọ̀ tí wọ́n ti sáré lọ́dọ̀ ìgbéyàwó. Àlàbí ẹ̀rọ ẹ̀sẹ̀ ìwàsá ẹ̀dá ọ̀tá. Torí wọ́n mú ọmọ rẹ̀ pàṣẹ. Tọ́pọ̀ wá ní pásítì sára àti sàlàbí ojú wá. Pásítì musician lọ pè ní $80 gbogbo $90 kó. Gbogbo $90 wà àti ojú wá. Gbogbo $90 wà àti. Ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ọwọ́ mi wọ́n bẹ̀rẹ̀ àlàbí ojú wá. Èmi ló wà pé olórí. Ó ní ìsìn ẹ̀fún fúnlẹ̀ náà bẹ̀rẹ̀ àlàbí ojú wá. Àgbẹ̀yà ọ̀dọ́ pé lórí tó já adé níbẹ̀ mọ́ ní bọ́ àwọn. Àbẹ̀rẹ̀ wọ́n máa sọ pé ẹgbẹ́ àpóyé lórí náà. Báyìí bọ́ pé lórí wá. Wọ́n lè mú ìtọ́fù ìtara ìbí ẹyí máa máa láńgbé láàyè lágbà àdáńsẹ́. Ẹ̀rọ wọn ti tẹ owó ti bì. Ayéwọ́n àbáradà yóò. Àtọ̀rọ̀ ni ẹ̀rọ ọlọ́pàá ojú kọ́ ọ̀. Ìgbà táyé kọ́ látúrí ọmọ sàrùmí kọ́ ló ti tún lọ́wọ́ dáadáa lára àbá ìṣòro. Ó tún wá ṣe ìtura tó ní lọ́nì olórí sáyé ní ìṣòro kọ́ ọ̀. Ìgbà tó yẹ kó ló tẹ́lẹ̀ bí o bá ṣe ìlà àbábà làbí ọwọ́ láti dúró àti pápọ̀ láti ní ìyẹ̀wò kù láàrẹ̀ tó pa nílẹ̀. Ẹ̀rọ wà kù sí àwọn ọmọ ẹ̀rọ. Wọ́n tó bá wà ń bẹ̀rẹ̀ àti òkú orúkọ ìdátúnlẹ̀ lò owó ló jáde àwọn orúkọ. Mi ò sí ní relegation náà sí láyíwá. Mo ń pè pé lójoojúmọ́ àgbàdàrà ní ọdún nínú. Alhamdulillah Yorùbá bá ẹ̀ka ṣọlá. Ìmọ̀ kẹta ọ̀rọ̀ àgbà ẹ̀rọ̀kùnrin. Ẹni pẹ̀lú àwọn obìnrin tọ̀rọ̀ ọ̀ṣọ́ fún wọn rí. Pẹ̀lú àwọn
ìrúsà àti ìwà ọmọdé. Pẹ̀lú àwọn ọmọdé ṣọ́ọ̀mù àti ìgbà àti wọn lára bí. Àwọn bàbá rẹ̀ àtàwọn gáfàs fún ẹ̀rọ. Àwọn sáfà jẹnẹrétọ̀ mẹ́rin properties àti wọn bàtà àwọn kọ̀sùnmí àti bọ́ àwọn. Ẹgbẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rọ àlàyé ọgbọ́n yóò sáwọn kò sí atúnbọ̀ kan yóò bá sáwọn kò sí iwájú ọ̀sán kan àwọn kúrò yẹn àwọn gbogbo kúrò yẹn àbákalà bí ọ̀la gbọ́gbọ́n níbi amátúwà kí kúrò àwọn ọmọ tó ṣe méjọ orí ìlànà ìjọba rárá nínú ilé ẹ̀rọ lágbára ẹ̀ka tábọ́lá àwọn ọmọ bá ṣiṣẹ́ wọ́n ní kó ṣe áfíríkà nínú ìlú kò lè ṣe olè ní ojú ayé àwọn ní oṣù áfíríkà àdúgbò náà àmọ́ ní oṣù kẹ́kẹ́kẹ́kẹ́ adéwọ́n nínú ìlànà àgbàbí àwọn kan pàṣẹ máa mú ká òun tẹ oṣù kẹ́kẹ́ oṣù ẹ̀ tó ní sẹ́gun lọ nípa ara rẹ̀. Bọ́lá àti wà náà ní àjọ ọdún mẹ́ta kíra ẹ̀yin máa tẹ́tà àdìmọ́ mo sọ fún mi pé tẹ́yìn bá ṣe nǹkan tí nǹkan yẹn bá gba kúlẹ̀ láàárọ̀ gbàgbà bí ojú bọ́lá la máa ń gbé orúkọ padà la máa ń rántí pé orúkọ tá à ń lò yìí ti pẹ́ ẹgbẹ́ àlùmí. ẹ̀rọ àwọn máa ń tẹ́tà bá àṣẹ wọ́n tún ṣe orúkọ ọba àṣẹ fún láti ọ̀pọ̀. Ìbàdàn ní pé ẹ̀ka kúlẹ̀ láàárọ̀ gbàgbà bí ojú bọ́ wọ́n tún rántí pé ó yẹ káwọn pààrọ̀ orúkọ ọba àbí ojú bọ́ wọ́n tún ní yóò tún fún àwọn jùlọ àwọn wọ́n tún lè yẹ fún pàdé ọ̀rọ̀ jùlọ àwọn wọ́n lè gbé ọ̀dà ara àbí ọ̀rọ̀ tún lè ó tún ní ọkọ̀ ọ̀dọ̀ lápá ẹ̀ka iṣẹ́ tó náà ló sọ nínú ìyẹn bá yẹn tó bá náà tó ń bẹ nítorí ẹ̀dùn pẹ̀lú àwọn bá ṣe é dáadáa àti afúmà láti pa àfúkà kẹ́rù mọ̀ ní gbàdé ẹ̀ láti mákẹ́tà bá ti fọ́ra wọn ní tí pẹ́tù nípa ẹgbẹ́ ti bá ilé ọ̀yọ́ ọ̀tọ́lú wọ́n ṣe dáadáa láti áfà wọ́n ṣe dáadáa ní ìfúnpá àwọn ikú ọ̀nà tó pè é ọgbẹ̀ láwọn àǹkọ́ àǹkọ́ mi a ṣe dáadáa fún àgbẹ̀ àwọn ọmọ tìka ṣọ́ sọ̀rọ̀ tó wà tó gbé tẹ́lẹ̀ àpọ̀ ti pàwọ̀ orúkọ sí pásítọ̀ lọ́wọ́ tó ń bá ẹ̀rọ. Sàbẹ̀ Labaja Araji ọmọ Araja ọmọ mi yóò gbọ́ ọgbọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ sa àwọn òbí lọ sọ pé ilé ìwà lọ sọ pé ọjọ́ àlàmísì ọjọ́ kọkànlá oṣù kẹta ọlọ́wọ́ tí èdè ìbò ọdún 2021 àti lórúkọ ẹgbẹ́ wọn gbọ́dọ̀ láti yọ fún pàkó nílànà ìlànà àbí orin wọ́n ti wọ́n kọ́ òkúrò àìsàn wọn ẹgbẹ́ fún wa ní yọ
náà àwùjọ ìjọ ẹ̀kọ́ òkúlé ara ìlú àgbà ara ìlú lálùsẹ́. ẹjọ́ àwùjọ ìjọ ẹ̀kọ́ òkúlé ara ìlú àgbà yóò fún náà ìtàn ẹni ẹ̀. Yorùbá tuntun ìyẹn lẹ́yìn ìgbà ìgbàsẹ̀ ojúmọ́ ọ̀pọ̀ ti súnmọ́ àṣọ ìṣe ẹ̀yìn o à ń pọ̀ jọ ètò ìwé àbáyọ ọ̀là òde tuntun. ẹ̀yin máa ń gbé bọ̀ ẹ̀yin lẹ́yìn ìgbà mi ìwé àbáyọ ọ̀là òde tuntun. Táwọn ọ̀sẹ̀ tó ń wá. Yóò bá tó sílẹ̀ nígbà yẹn o, kó lè bá a tó tàbí ẹjẹ́ bá súnmọ́ àwọn ọ̀sẹ̀. Ṣé o bá tó sílẹ̀? Ó yẹ kí àárín ìsìlẹ̀ tó lé lábẹ́ta ní àlàbíyẹ̀ yẹn mọ́. Òótọ́ ni èmi ti máa gbé ọmọ ẹgbẹ́ rẹ̀. Àmọ́ ó láǹkẹ́ ẹ̀yìn mi o, kó lè bá a tó ìgbà àtàwọn ọ̀rọ̀. Ẹ̀rú ọwọ́ máa ń torí ní òun lè bá àwọn ìgbà àbáwọn sí. Akọ́yìn mákẹ́tà torí bẹ́ẹ̀ kéèyàn kọ́ sílẹ̀ tó pòlùsà tààtú mílíọ̀nù tààtú mílíọ̀nù tààfọ́ mílíọ̀nù wọ́n fi aṣọ́wọ́ ọdúnlé lábàdà ní àgbàdo ẹ̀rú ẹ̀tọ́ ọ̀hún kò sí láàyè. ẹ̀tọ́ àbára sòdí táwọn. Making market on the top, 1 3, 4, 5 million. Wọ́n kò fún gbogbo sáà náà kó lọ bí aṣọ wa. Kí ló fún aláṣọ wa? Ó ṣe tó fún ọjà yẹn, ó yẹ kó wọ́n bà. Kí sẹ́yìn ọ̀gá lọ náà bá ẹ̀ka ọkọ̀ òrùka ẹ̀kọ́, aláàbí ní wá pèsè rẹ̀. Àṣetá tó wọ́n fún wọn mẹ́ta. Ọdún iṣẹ́ oòrùn àjùmọ̀ àgbà ọ̀sùn gba ọ̀sùn fún. Ẹ̀yin àtọ̀ fún ọ̀pọ̀ ẹ̀yin àgbẹ̀sẹ̀ Muslim ẹ̀yin fún òrùsà àṣẹ́wọ́n. Tẹ̀gbọ́ ti pè ní ìfọwọ́ bá ẹ̀ka máa gbàgbé máa tẹ̀ta tó rọ̀ yẹ́ lọ́wọ́. Tẹ̀gbọ́ ti pè ní ìfọwọ́ bá ẹ̀ka máa gbàgbé máa tẹ̀ta tó rọ̀ yẹ́ lọ́wọ́. Orí ọ̀dọ̀dọ̀ gbogbo ìyá ní burúkú ìrọ̀lẹ́ lọ lórí àìsàn yìí. Ọ̀dọ̀dọ̀ gbogbo ìrọ̀lẹ́ ní burúkú ìrọ̀lẹ́ lọ lórí àìsàn yìí. Orí bẹ́ẹ̀ àtẹ̀yìntì ẹ̀yẹ ọ̀dọ̀dọ̀ ayé ti bẹ́. Ìbàdàn ìṣẹ́wájú. Àdúrà sáyé ní bẹ́ẹ̀ lọ. Ó ló ṣe kò kúrò. Wọ́n lè jẹ́ ní kókà tẹ̀lẹ́tẹ̀lẹ́. Wọ́n lè lè lọ sí ètò. Ó ti wọ́n lè jẹ́ ní kó sọ̀rọ̀ tẹ̀lẹ́tẹ̀lẹ́. Wọ́n lè ṣe sọ̀rọ̀ dúkú. Wọ́n lè jẹ́ ní kó kúndà tẹ̀lẹ́tẹ̀lẹ́. Ọdún tó kó ìgbẹ́ àti inú burúkú ìlànà nínú ayẹyẹ yìí. Iṣẹ́ wọn tó ní máa kẹta ara ẹ̀ ṣe. Ẹni tó tó sí ẹ̀rọ ìgbìmọ̀ ẹ̀rọ. Paris money Toto rich life Toto rich life ogun ló bá tó. Dájú wọn ṣẹ́wọ̀n ìkàkẹ́ wọn.
àwọn tí àgbà lọ bọ́. Orí kámẹ́rà tí ọ̀gá yìí lò rẹ̀. Iṣẹ́ ti bá dúdú lórí ìjọba. Wàhálì ní ìjọba. Ọlọ́run ọba náà yẹ ẹ̀rọ tó máa máa tó mú ọ̀gbìn. Ọlọ́dún ìyá sọmọ lórí. Orí lórí tí ó òṣìṣẹ́ kú náà. Ìlú láti bẹ̀rẹ̀ wọn fẹ́. Àtọ̀sẹ̀ pé ní àpáàrà lórúkọ. Akọ̀rọ̀ àpáàrà nígbà ẹ̀ lára àti lára. Gbogbo ìdúmọ̀ ń ta àmì ti ètò alámúlẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀rọ. Ẹ̀pọ̀ ṣé bí pèéjọ ní jẹ́ owóyà àbáta àbẹ́ bí péjọ òwe ló jẹ́ mú ẹ̀. Ṣé bí pèéjọ ní àbẹ́ bí péjọ? Láwọn tó jẹ́ náà. Àwọn méjì ìpamọ́ ẹ̀rọ ìsìnkàgbọ̀ tó jẹ́ pírẹ́sìdẹ̀ntì nígbà rẹ̀. Ìpamọ́ ìsìnkàgbọ̀ oní pírẹ́sìdẹ̀ntì yìí àmà ní ìwà amágbé. Lẹ́yìn òun bá ṣe ẹ̀fẹ̀ ìjọba láàárín ẹ̀rọ ìṣẹ́fẹ́. Àfọlábí ní ìṣọ́ ọ̀sán wọ̀nyí. Ọdún mẹ́ta wọn lè ra àṣírá. Lẹ́yìn aláàárẹ̀ ìṣẹ́ ẹ̀rọ. Ọkùnrin mi dáa ẹ̀bá aláàbí ooo. Òun gbọ́dọ̀ tó fẹ́ ẹ̀dá bàtí ọdún lọ. Lẹ́yìn títà ó kà kí ooo bá lọ ooo gbogbo. Ó jẹ́ mi lọ́sọ̀ ilé ọ̀lọ́sọ̀ ọ̀gbani. Gbogbo ìjọba ti lọ sí ìgbà yẹn. Ògbó lọ́dún mẹ́rin dábàá tó wọ́n mú orí ìjẹta ilẹ̀ olóko ìmọ̀ ìrò. Lọ́lẹ́ ẹ̀kọ́ olóòlẹ̀. Ẹyọ bá sọ ẹ̀ẹ́sà ìrìnṣò ẹ̀ẹ́dẹ́ fẹ́ ń dára ẹgbẹ́ àwọn ọmọ ìlú ńlá. Lẹ́yìn owó ẹ̀ẹ́dẹ́ bá parapọ̀ ìbá sọ ẹ̀ẹ́sà ọ̀ní àmọ́lùkọ̀ padà àpò láàfà. Ẹ̀ẹ́dẹ́ parapọ̀ ọ̀pá púpọ̀ àpọ̀lọpọ̀ ọdún òní àǹtàn àgbò ẹgbẹ́ agbẹ́dẹ́ àgbẹ̀dẹ́ náà àbàdà lórúkọ gbogbo. Ìyàwó gbogbo ilé fún màjú fọ́ra o. Ẹgbẹ́ tó yẹ fún mà orúkọ la ṣéèjì òǹtàǹtà nínú ẹgbẹ́ abúlé àgbàkàrà àjọ ìlú bọ́lá gbogbo. Orúkọ ọlọ́mọdà orúkọ ṣùgbọ́n ẹsẹ̀ náà lè fẹ́ dúró dédé. Orúkọ lọ sí ìjọba ìgbé ọdún náà. Aṣọ àdúró ìṣọ́lá rẹ̀ lè sáyé ìyá lẹ́yìn pírẹ́sìdẹ̀ntì ìgbà yẹn ló fún náà múlò ìyá ìṣọ́lá ayọ̀ ìrọ̀ṣọ́. Tàmílá sọ pé ṣé ọ̀hún ìbọn ní. Àìsàn alọ́sọ pé ṣé ọ̀hún ìbọn ní. Ṣòro tó ń jẹ́ pírẹ́sìdẹ̀ntì ìgbà ọ̀hún. Àti nígbà tó tààrà ọ̀gbọ́dọ̀gbọ́dọ̀. Ìlànà ìṣòro wọn. Àìsàn náà gbọ́ ọ̀rọ̀ tó. Lẹ́yìn yásílá, òun ọdún mẹ́ta ìgbọ́. Òun bá lè rí ogún mẹ́ta, ilé ìfọ̀mọ́ ọ̀rọ̀ kàwé. Ètò ní ló gbà àwọn ọmọ àwọn tó lọ́dún mẹ́rin dábà ṣe. Obìnrin ìgbà ọkọ̀ tóyìn, oṣooṣù náà. Àgbàlọ́fù ọmọdé láwọ́ ó dáre tí wọ́n rẹ̀ mọ̀ ìṣòro ọdún mẹ́rin dáadáa ṣe ní làwọn lè wá àṣíjú wá. Wọ́n ṣe jẹ́ dáadáa láàrin ní ìlàgbọ́ àgbà ooru nígbà tí ó.
bàbá lọ́sọ̀ ọmọdé làwọn ọdún mẹ́ta máa wọ̀ pẹ̀lú àwọn lò. wọ́n gbé lọ́dún ní ara ẹ̀ṣọ́ tó rẹ̀ sí ọdún ní ọmọ tọ́pù rẹ̀ bàbá àkáńtà ó kò tó èjì lẹ́yìn gbọ́gbẹ́ píṣọ̀ àkáńtà ńlọ́dún ó kò tó èjì lọ́dún. ìrẹ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ ẹ̀ṣọ́ wọ́n wá ní ìyàgbé rẹ̀ ẹ̀ṣọ́ ẹgbẹ́ pẹ́sidẹ́ntì ìwọ́dún mẹ́ta rẹ̀. lọ́tà orúkọ yóò fi máa ń kúrò ẹ̀bà mú ẹ̀sẹ̀ náà àdábalẹ̀ jẹ́ ìfún ní bá fẹ́. Làbáyà rẹ̀ ìgbàgbá nínú asáde ra ṣètò ọdún mẹ́ta rẹ̀ àwọn tó fẹ́ náà lẹ́yìn ṣọlá àwọn tẹ̀lé ìpayọ̀ rẹ̀. ọdún mẹ́ta àwọn ọmọ yorùbá ṣe ìjọba àwọn ọmọ ṣe fún ìpín mẹ́ta àti ìlọ́lọ́ ẹgbẹ́ bí wọ́n ṣe ní ẹjọ́ lórúkọ ẹgbẹ́ àjọ ọ̀sùn lórúkọ ẹgbẹ́ ẹ̀ka nípa ìṣòro tí wọ́n orúkọ la fún mi padà òun tàǹtà àdúgbò òyì pátá orúkọ ẹgbẹ́ la yí padà òun tàǹtà ṣe òyì pátá àdúgbò àwọn. wọ́n tún wá sọ ló sọ̀rọ̀ àti ọ̀gá bá sọ pé ẹgbẹ́ àwọn ajá ń kọ́ ni. orúkọ tuntun ní ilé 2021 orúkọ mọ́kẹ́dà àwọn oníbi ìlú Yorùbá nípa ìṣẹ́ ẹ̀ẹ́sẹ̀ ẹ̀yìn àpọ̀ ẹ̀kọ́ tó jẹ́ èkó ìbáṣe. ẹgbẹ́ abẹ́ ẹgbẹ́ mi sí ọ̀rọ̀ àti ọ̀gá wọn. ó tún á ń tọ̀ ọ̀rẹ́ orúkọ tuntun ní ìlú ẹgbẹ́ àpọ̀ ìlera èyí tó 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 ti wá. ẹgbẹ́ àtúnjì ẹgbẹ́ tó lá ní ẹ̀rọ. Agbáṣe ní o. Báwọn tó ṣe pírẹ́sìdẹ̀ntì wọ́n gbà máa tí wọ́n lè bí ṣe ẹ̀dẹ̀ lọ́tọ́ nínú wọn. Àwọn ọmọ tó bọ́ síbẹ̀ pápá orúkọ wọ́n bẹ̀rẹ̀ sí tó owó fún náà. Gbogbo àwọn tó ṣe pírẹ́sìdẹ̀ntì náà sí lọ́ńdà yóò fún náà tí wọ́n lè bí ṣe ẹ̀dẹ̀ lọ́tọ́ nínú wọn. Ẹgbẹ́ máa ṣe báyìí máa ṣe dáadáa òun lé ara ọ̀gá 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 ìgbélápá. Ìgbà ìṣẹ̀lá ẹ̀yà kọ́sà náà kẹ́ ẹ̀sìn sọ̀lá tí ó bá wà fún ọ. Ẹ̀yin bá wọn ti sẹ́ẹ̀t ó tó bí ìwà tó ọ̀gá ọmọdé ó yẹ ilé nílé ìyàwó tó rò. Àwọn ọmọọ̀sán tó ti báyọ̀ tẹ̀sí wọn nìyẹn. Àwọn ọmọọ̀sán tó ti báyọ̀ tẹ̀sí wọn nìyẹn. Káyọ̀ ìmọ̀ṣẹ́ ọba ara mímí nínú wàhálà. Ẹ̀ka ẹ̀kúṣẹ́ gbọ́dọ̀ pọ̀ ọ̀rọ̀gbọ̀n. Ọba yìí wọ́n fi ọ̀rọ̀ Afọlábí ní ẹ̀rọ. Afọlábí ní wọ́n fi ìlú ní ẹ̀rọ. Ẹ̀ka ẹ̀kúṣẹ́ àtọ̀ ìṣèkàṣe. Rẹ̀jìnà ṣokú ilẹ̀ ìmọ̀ṣẹ́. Ó ṣe ìmọ̀ọ́sà fáwọn ìṣọ̀lágbàdé ní ẹ̀rọ ọmọ pàṣẹ náà. Ẹ̀ka ẹ̀kúṣẹ́ àkóso àwọn cases. Àyàká wọlé tẹ̀sán ìmọ̀ọ́sẹ̀. Ìgbà ìṣòro rẹ̀ àbọ̀tá. Àwọn tó jẹ́ bàbá wa lágbàáká ní iṣẹ́ ilé wọn ní ìlànà. Orí ìfẹ́ òun kò dàgbà.
ọ̀tá kí ló kọ́ ọ̀rọ̀ bàbá tí a ti lò. èyí lè fi kọrin nínú rẹ́kọ̀dù tó kọjá pé ilé mi ó jẹ́ yín ìdààmú ó jẹ́ yín. ọmọ nígbà kan fún mi lọ́dọ̀ bí ó ní ti máa délé kí èmi ní àbájáde àti ẹ̀fọ́ kújú lórí